Mojí sáyọ̀ ìwọ ọkọ rẹ mi. Mojí sáyọ̀ jíjí mojí lówùúrọ̀ yìí o. Ìbàrẹ̀ alákòóso ọ̀run ọba tó ṣòwò ara láyé mi, mo gbé ọ̀gá. Bàbá ò títí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ, ọ̀rẹ́ mi pariwo Mojí sáyọ̀ o, àní Mojí sáyọ̀ o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣeun o bàbá. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, wọn náà máa kọ. Ẹ ṣe o bàbá, torí pé àná mi sọ̀rọ̀. Ẹ ṣeun o, òní mi sọ̀rọ̀, ó sọ̀rọ̀. Ẹ ṣeun o, àti wípé ọ̀la mi á sọ̀rọ̀ ògo Ọlọ́run. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ o. Ẹ ṣe o bàbá. Gbọ́ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi tó ń wò mí níbikíbi tó ti ń gbọ́ mi ní àgbáyé, oṣù August tá à ń wọ̀ lọ ẹ̀, ǹjẹ́ ọjọ́ mọ̀ pé oṣù ire ni fún èmi àti ẹ, oṣù ayọ̀ ni. Ẹjọ́ túmọ̀ sí ohun tuntun. Mo rí ọwọ́ agbára Ọlọ́run, ó ṣí ilẹ̀kùn àìtàsé fún èmi àti ẹni oṣù August ọpá mi. Nínú oṣù náà, ohun tuntun ní mèremère ló máa ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ. Ire ni fún èmi àti ẹ nígbà tá a bá wọlé, ire ni fún wa nígbà tá a bá jáde. Ǹjẹ́ ọjọ́ mọ̀ pé títí oṣù August á fi parí, èmi àti a ò ní kárí sọ fún ìbànújẹ́, a ò ní sọkún, a ò ní ṣọ̀fọ̀, a ò ní daṣọ ọ̀fọ̀ bọ́ra, wọn ò ní bọ́bà tọ̀fọ̀ sẹ́ni ọ̀nà wa, a ò ní gba ìròyìn ìbànújẹ́. A máa gba fún kọlù ayọ̀ ni, a máa gba text message ayọ̀, a máa gba email ayọ̀. Oníṣẹ́ ayọ̀ máa jẹ́ fèmí àti ẹ. Áńgẹ́lì àánú, áńgẹ́lì ìbùkún, áńgẹ́lì ojúrere, áńgẹ́lì ìrànlọ́wọ́, wọ́n máa bá wa ní àjò oṣù náà. Ǹjẹ́ ojú ọmọ ọ̀rẹ́ mi pé ohun gbogbo tí èmi àti ẹ bá dáwọ́lé nínú oṣù August, ó máa yọrí sí rere. Àṣeyọrí ní tèmi tìrẹ, ìbùkún yanturu, àlùyọ rẹpẹtẹ ní tèmi àti ẹ. Nínú oṣù náà, olórí àyànmọ́ ó máa wọ èmi àti ẹ rí. Gbogbo èrè tọ́lọ́run ṣètò fún ayé èmi àti ẹ, ó máa tẹ̀ wá lọ́wọ́. Àti wípé gbogbo ẹnikẹ́ni tó bá pèrè èmi àti ẹ níbi, wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn ni. Gbogbo ibi tí ọ̀tá pèrò tó wọ́n pẹ̀tìpẹ̀rò fún ayé èmi àti ẹ, ó máa yí ìdàlẹ̀ wọn lórí. Ẹlẹ́rù ló máa gbé nǹkan ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀tá máa ṣera wọn lórí ọ̀rọ̀ èmi àti ẹ. Kòtò tó ń gbẹ́ sílẹ̀, àwọn ló máa jì sí i. Nítorí pé gbogbo ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé búburú kan kò ní ṣubú lù mí, kò ní ṣubú lù ẹ́. Ó ní àrùn karùn kò ní súnmọ́ etílé wa. Nítorí náà, mo fi ẹ̀jẹ̀ Jésù bo ara mi, mo fi bo ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí, mo fi bo àwọn ọkọ wa, mo fi bo àwọn ọmọ wa, mo fi bo àwọn ẹbí wa ní ìjáde àti ìwọlé. Ààbò Ọlọ́run máa wà lórí wa. Áńgẹ́lì mímọ́, àwọn áńgẹ́lì pẹ̀lú idà iná lọ́wọ́, wọ́n yí èmi àti ẹ̀ka, wọ́n pa wá mọ́. Nítorí pé Olúwa sọ, ó ní pé ẹni tó ń gbé mi kọ̀ọ̀kan dáàbò yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Ó sọ pé bí òkè ńlá ṣe yí Jerusalem ká, bẹ́ẹ̀ ni òun yí àwọn tirẹ̀ ká. Ó sọ nípa ẹgbẹ̀rún ló ṣubú ní apá ọ̀tún wa, ẹgbẹ̀wá ní apá òsì. Ó ní kò ní súnmọ́ etí ọ̀dọ̀ wa. Ó ní kìkì ojú wa la ó fi máa rí, kìkì tí wa la ó fi máa gbọ́, tá ó fi máa wo èrè àwọn èèyàn búburú. Gbọ́ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi tó ń wò mí, ǹjẹ́ ọjọ́ mọ̀ pé láti bẹ̀rẹ̀ oṣù August títí tó oṣù August á fi parí, èmi àti a ò ní ṣàìsàn, àìsàn ò ní ṣe wá, a ò ní kókó òjijì, a ò ní rìn ìjọ́ tí ebi ń pọ̀nà, a ò ní wọ mọ́tò ẹlẹ́jẹ̀, a ò ní bólórí ibùkún wọkọ̀ pọ̀, a ò ní ràrìnà, a ò ní ràrìnà, a ò ní ràrìn fẹsẹ̀ sí, a ò ní rìn ṣe kòńgẹ́ ibi tí ilẹ̀ ti ń béèrè fún ẹ̀jẹ̀, a ò ní gbàbẹ̀ kọjá. Ọlọ́run máa tó ẹ̀ṣí sí èmi àti ẹ, síbi tí ire wa gbé wà, síbi tí aláàánú wa gbé wà. Olórí àyànmọ́, wọ́n máa wọ èmi àti ẹ rí, wọ́n máa gbére wa lọ́wọ́, wọ́n máa bùkún fún wa lóṣè, wọ́n máa yọ́nú sí wa, wọ́n máa ṣàánú fún wa àtàwọn àtọkọ àtọmọ àtẹbí àti ará. Ní oṣù August, ohun tuntun ló máa ṣẹlẹ̀ nínú ayé wa. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run ọmọ ogun wí, bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí lórúkọ Jésù. Ọ̀rẹ́ mi tẹ́wọ́ sọ pé mo tẹ́wọ́ ayọ̀ mo gbáre o nínú oṣù August. Mo tẹ́wọ́ ayọ̀ mo gbáre. Ire owó, ire ọwọ́, ire àlàáfíà, ire ẹ̀mí gígùn, ire ìfọ̀kànbalẹ̀. Mo tẹ́wọ́ ayọ̀ mo gbàbùkún. Mo tẹ́wọ́ ayọ̀ mo gbáre. Gbọ́, nínú oṣù August 2025, kò sí agbára Sátánì, agbára ọ̀tá tó máa lè dá ire mi dúró, tó máa lè dá ire rẹ dúró. Ẹnikẹ́ni tó bá tẹ́rí sí, ó máa fẹ̀mí ẹ̀ jì ni. Nítorí pé Ọlọ́run ti ṣetán láti gbé èmi àti ẹ sókè. Kò sì sí agbára Sátánì kan láyé àti lọ́run tó lè dá dúró. Káàbọ̀ sínú oṣù August lórúkọ Olùgbàlà. Yóò dára fún èmi àti rẹ. Àmín.